Ó mà ṣe o. Ilé-ẹjọ́ tó fìdí kalẹ̀ sí Ìyágànkú nílùú Ìbàdàn wọ́n ti gbé ìdájọ́ wọn kalẹ̀ kàṣàgbòà wípé kí wọ́n lọ́ọ́ fi gbajúgbajà ògbóhùnsáfẹ́fẹ́ Alhaji Oriyomi Hamzat àti olórí tẹ́lẹ̀ fún Ọọ̀ni Ilé-Ifẹ̀ olórí Naomi àti ọ̀gá iléèwé tó jẹ́ ọ̀gá àgbà fún iléèwé Islamic High School tó wà ní ìlú Ìbàdàn. Ilé-ẹjọ́ tó wà ní Ìyágànkú ó máa pàṣẹ wípé kí wọ́n lọ tì wọ́n mọ́ gbaga kí wọ́n fi wọ́n sẹ́wọ̀n títí di ọjọ́ 13 oṣù kínní ọdún 2025. Ó mà ṣe o. Àṣé pé lóòótọ́ ni pé rọra ṣe o, rọra ṣe. Gbogbo ẹni tó bá fẹ́ ṣoore kéèyàn rọra ṣe. Òwe Yorùbá kan ló ní rere ni wọ́n ṣe n ò ní ṣe kà tíre bá di bí ìpàdé dọ̀hún o. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ lórí fún olórí Naomi Alhaji Oriyomi Hamzat àti ọ̀gá iléèwé Islamic High School tìlú Ìbàdàn tí wọ́n tì mọ́ gbaga tí wọ́n fi wọ́n sẹ́wọ̀n nípa ọ̀rọ̀ tí wọ́n mọwọ́ tí wọ́n mẹsẹ̀. Ọlọ́run má jẹ́ arógun àkóbá o. Àmọ́ kí ló dé tí wọ́n fi Alhaji Oriyomi Hamzat àtolórí Naomi àti ọ̀gá iléèwé Islamic High School nílùú Ìbàdàn sẹ́wọ̀n? Ẹ gbọ́ nínú fídíò yìí, ẹ wá máa wá gbọ́. Tẹ́ ẹ bá gbàgbé, tẹ́yìn bá sì ti gbàgbé, ẹ jẹ́ mi ò sáré rán yín létí. Níbi ọjọ́ mélòó kan sẹ́yìn ni olórí Naomi ló lọ sí orí rédíò Alhaji Oriyomi Hamzat ìyẹn àgídìgbò wípé òun ó ṣe children fun fair fún gbogbo àwọn ọmọ kéékèèké nílùú Ìbàdàn tóun ó sì dùn wọ́n nú. Níbi prógráàmù children fun fair yìí òun ń retí àwọn ọmọ kéékèèké tí wọ́n ó tó 5,000 tọ́mọ kọ̀ọ̀kan yóò sì lọlé pẹ̀lú 5,000 naira ìyẹn 5,000. Èyí ò ní gbogbo àwọn aráàlú Ìbàdàn gbọ́ tí wọ́n bẹ̀rẹ̀ sí í kó ọmọ wọn lọ síbi tí wọ́n ti ní wọ́n ò ti ṣe ètò náà tìkẹ́tìkẹ́. Kódà àwọn ẹlòmíì gan-an wọ́n tún lọ ya ọmọ ọlọ́mọ, òbí mi ó tún lọ ya ọmọ ọlọ́mọ mọ́kún tiẹ̀ kó bá lè gba owó tó pọ̀. Àmọ́ ohun tá a gbọ́ ni wípé èrò ti pọ̀ débi pé wọ́n wá ń tira wọn lọ́pọ̀npọ̀n, wọ́n bẹ̀rẹ̀ sí ní tẹra wọn mọ́lẹ̀ títí tí wọ́n fi ń tẹ àwọn ọmọ ọlọ́mọ pa. Ìṣẹ̀lẹ̀ láabi yìí ló ti wá gba ẹ̀mí lẹ́nu àwọn ọmọ kéékèèké tí wọ́n jẹ́ 35 ìyẹn 35 ọmọ ni ẹ̀mí wọn sọnù níbi ìṣẹ̀lẹ̀ láabi yìí. Ṣé wá rí ìṣẹ̀lẹ̀ yìí? Òun ni wọ́n ní ó sì ń gbóná girigiri, ó ń gbóná rigirigi lọ́kàn ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́. Bẹ́ẹ̀ náà ló ń gbóná jọinjọin lára àwọn òbí tẹ̀mí ọmọ wọn tó bá ìṣẹ̀lẹ̀ náà lọ nílùú Ìbàdàn. Ọlọ́run ọba kó má fi náà ọmọ jó gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tẹ̀ ń gbọ́ mi lórí ìkànnì yìí o. Àwọn 5 míì nínú àwọn tí wọ́n fẹ̀sùn kàn nílé ẹjọ́ ti fi í lẹ̀ láyọ̀ àtàlàáfíà pé kí wọ́n máa lọlé. Àmọ́ ṣé ẹ rí olórí Naomi Alhaji Oriyomi Hamzat àti ọ̀gá iléèwé Islamic High School ilé ẹjọ́ ní ó yá ẹ̀yin ẹ lọ máa mu gàárì ná títí di ọjọ́ 13 oṣù kínní ọdún 2025. Ẹjọ́ ẹ lọ́jọ́ ọ̀rọ̀ ọlọ́rọ̀ Ọlọ́run má jẹ́ ó di tiwa o lágbára lọ́wọ́ Ọlọ́run. Ẹ̀sùn 4 ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n fi kan àwọn ìjẹ́jọ́ yìí. Olùjẹ́jọ́ olórí Naomi Alhaji Oriyomi Hamzat àti ọ̀gá iléèwé Islamic High School ẹ̀sùn 4 ọ̀tọ̀ọ̀tọ̀ ní ilé ẹjọ́ fi kàn wọ́n o wípé wọ́n jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n yìí. Torí bẹ́ẹ̀ ó yá ẹ lọ máa lọ sínú gbàgánná tó fi di ọdún tó ń bọ̀. Ó wá ṣe ni láàánú bí agbẹjọ́rò Oriyomi Hamzat olórí Naomi ṣe gbìyànjú tí wọ́n jà fitafita wípé kí wọ́n bá lè gba béèlì àwọn òǹjẹ́jọ́ wọn, àwọn oníbàárà wọn. Bẹ́ẹ̀ náà ni adájọ́ ló kọtí ọ̀gbọ́n yín, bẹ́ẹ̀ ló sì fàáké kọ́rí wípé rárá o, wọn ò ní gba béèlì wọn. Dípò bẹ́ẹ̀ kí wọ́n máa lọ sínú àhámọ́ná tí ó fi di ọdún tó ń bọ̀. Ṣé ẹ wá rí lẹ́yìn tí ilé ẹjọ́ ti gbé ìjẹ́jọ́ kalẹ̀ tán ní gbogbo àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ Alhaji Oriyomi Hamzat àti olórí Naomi ni wọ́n bá ya síta ni wọ́n bá ń pariwo wípé ẹ bá wa fi Alhaji Oriyomi Hamzat sílẹ̀ o, ẹ fi
olórí Naomi sílẹ̀ o nítorí pé ẹlẹ́yinjú àánú ni wọ́n, àánú ni wọ́n fẹ́ ṣe, àánú ni wọ́n fẹ́ ṣe gbogbo àwọn ọmọ kéékèèké. Ẹ dákun ẹ fi yèdénú ẹ bá wa fi wọ́n sílẹ̀ o nítorí pé àwọn aláàánú wa ni. In tó ṣẹlẹ̀ kì í ṣe dúndùn inú wọn, kì í sì ṣe èrò ọkàn wọn tí wọ́n fẹ́ gbé kalẹ̀ náà sílẹ̀. Ẹ bá wa fi Oriyomi Hamzat, olórí Naomi ní gbogbo àwọn aráàlú Ìbàdàn, pàápàá àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ gbajúgbajà òǹgbóhùnsáfẹ́fẹ́ Alhaji Oriyomi Hamzat ni wọ́n ń pariwo fún ilé ẹjọ́ pé ẹ bá wa fi wọ́n sílẹ̀ o, kì í ṣe dúndùn inú wọn ní tó ṣẹlẹ̀ tó fi ṣẹlẹ̀. Àmọ́ àṣìṣe Alhaji Oriyomi Hamzat òun ló gbẹ̀mí lẹ́nu ọmọ mi o, èmi kọ́ ni mo sọ bẹ́ẹ̀. Ìyá kan tó jẹ́ Mrs. Salau eléyìí tóun náà pàdánù ọmọ ẹ̀ ló ṣàlàyé ntójú ẹ̀ rí. Ó ní nítorí pé àwọn tí wọ́n ń ṣọ́ géètì wọ́n kọ̀ jálẹ̀ láti ṣí géètì fún gbogbo àwọn táwọn ń dé, èrò bìbà ti wá pọ̀ lẹ́nu géètì. Àmọ́ nígbà tí Alhaji Oriyomi Hamzat tí ó fi dé, tí ó ti bá ọ̀gọ̀ọ̀rọ̀ èèyàn ẹgbẹ̀lẹ́mùkún àwọn èèyàn lẹ́nu géètì, ló bá já kọ́kọ́rọ́ géètì gbà lọ́wọ́ ẹni tí ń ṣọ́ géètì, ló bá ṣí géètì lẹ́ẹ̀kan náà tí gbogbo àwọn èèyàn tí wọ́n ń gbìyànjú láti rọ́ wọlé ni ó bá di pé wọ́n wá ń tẹ ara wọn mọ́lẹ̀ débi pé wọ́n ti tẹ ọmọ òun náà mọ́lẹ̀. Nígbà tóun fi rí ọmọ òun ti rí tó ti ṣú ara yánmọyànmọ, ẹlẹ́kọ̀ọ́ ọ̀run sì ti gbà á. Ó mà ṣe o, kọ́lọ́hun ọba mi kó bá mi rọ́ gbogbo àwọn òbí tí wọ́n pàdánù ọmọ wọn níbi ìṣẹ̀lẹ̀ láabi yìí lójú o. Ọba mi òkè kó bá wa kó àtolórí Naomi àtàlájì Oriyomi Hamzat àtọ̀gá iléèwé Islamic High School kó bá wa kó wọn yọ nínú eléyìí tí wọ́n kó sí yìí. Àmì o, tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ leléyìí tẹ̀ ń bọ́ sórí ìkànnì yìí Gist Entertainment, òun ni wọ́n máa ń pè bí o ìkànnì alálùbáríkà tó kó gbogbo àwọn alálùbáríkà mọ́ra ni. Ẹ dákun ẹ máa bá mi kílíkì lórí subscribe button, kẹ́ ẹ láìkẹ́ kẹ́ ẹ drop comment yín, ẹ bá mi ṣàdúà fún gbogbo àwọn òbí tí wọ́n pàdánù ọmọ wọn. Kọ́lọ́hun ọba mi òkè kó bá ń rọ́ wọn lójú. Gbogbo àwa tó kù náà iná ọmọ kò mà ní í jó wa. Ìṣẹ̀lẹ̀ yìí bó o ló ti rí lọ́dọ̀ tiyín, torí n tó kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́lòmíì, igbó ló gbà kọ sẹ́yìn, kí lẹ rí sí i. Ẹ máa drop comment yín sábẹ́ comment section fídíò yìí. Ṣé ẹ wá rí fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ returning subscribers wa, ọdún òní dùn kí pèrègùn má daṣọ tuntun, ọdọọdún ńlẹ́ máa wà, ẹ̀ ní tẹ́ ẹ̀ ní tí bẹ́ẹ̀ lẹ́ẹ̀ ní tẹ̀ kọ̀rọ̀gọ̀dọ̀ bíi kọ̀ǹgọ́ọ̀lù.